Lónìí, a fẹ́ wo àtúpalẹ̀ 1563. 1563 gẹ́gẹ́ bí òǹkà Yorùbá. Báwo ni a ṣe ń pe 1563 ní òǹkà Yorùbá wa? Àwọn nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò rèé. Mo sì fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá wa ká lọ bá a sì máa ṣe àtúpalẹ̀ 1563 ní ìlànà òǹkà Yorùbá. Ó yá o, ẹ jẹ́ ká lọ. Ẹ wá jẹ́ kí a tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa fún tòní. Àní a fẹ́ ṣe àtúpalẹ̀ 1563 ní òǹkà Yorùbá. Tí a bá fẹ́ ṣe àtúpalẹ̀ 1563, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ bí a ṣe ń pe 1563 ní òǹkà Yorùbá. A sọ pé òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. Kí ni mo pè é? Òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. Bẹ́ẹ̀ ni. Ẹ wá jẹ́ ká wo àwọn òǹkà, ìyẹn àwọn òǹkà odidi tí ó jẹyọ nínú òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. Lákọ̀ọ́kọ́, a rí ogójì tí í ṣe 40 tí a túmọ̀ sí òjì, ìyẹn ogún lọ́nà méjì, 20 times 40. A rí pé jáde nínú òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, a rí ẹgbẹ̀jọ, ìyẹn igba lọ́nà mẹ́jọ, 200 times 8. Ṣé ẹ mọ̀ wípé 200 ò ní igba? A wá rí igba mẹ́jọ nínú 1600, ìyẹn tí a ń pè ní ẹgbẹ̀jọ. Ẹlẹ́ẹ̀kẹta, a sì tún rí mẹ́ta tí í ṣe 3. A rí pé jáde nínú òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. Ẹ wá jẹ́ ká wo ọgbọ́n ìṣirò tí a lò tá a fi pe 1563 ní òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta tí a fi rí pé. Tí ẹ̀yin náà bá ń gbádùn wa pẹ̀lú àwọn àtúpalẹ̀ àwọn ẹ̀kọ́ òǹkà Yorùbá tí a mú wá fún yín lórí ìkànnì yìí, ẹ bá wa pín, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa fi ránṣẹ́ sẹ́lòmíì, kí ẹ sì máa bá ní subscribe. Ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí ìkànnì yìí, kí ẹ sì máa bá ní fẹ́ràn àwọn fọ́nrán ẹ̀kọ́ tí a bá ti mú wá lórí ìkànnì yìí, kí ẹ sì máa bá ní fi èrò àti ìwòye tiyín, kí ẹ máa bá ní fi ṣọwọ́ sí wa ní ààyè àríwísí, ìyẹn ààyè comment nísàlẹ̀ fídíò yìí. Ọgbọ́n tá a lò ní pé a ṣe àyọkúrò ogójì, ìyẹn 40, àyọkúrò nínú 1600, ìyẹn ẹgbẹ̀jọ. A wá ro mẹ́ta mọ́. Ìyẹn ni pé 1600 minus 40 plus 3. Sóyè yín, a yọ 40, ìyẹn ogójì, a yọ kúrò nínú 1600 tí a mọ̀ sí ẹgbẹ̀jọ. Nígbà tá a wá yọ ogójì kúrò nínú ẹgbẹ̀jọ, ó fún wa ní òjìdínlẹ́gbẹ̀jọ tí í ṣe 1560. 1560. A sì ń wá 1563. A wá ro mẹ́ta mọ́. A ro mẹ́ta mọ́ òjìdínlẹ́gbẹ̀jọ. Ṣé ẹ mọ̀ pé òjìdínlẹ́gbẹ̀jọ ni la pè ní 1560. A sì ń wá 1560. A sì ń wá 1563. Bá a ṣe wá fẹ́ rí 1563 ní pé a gbọ́dọ̀ ro mẹ́ta mọ́. A ro mẹ́ta mọ́ 1560. Ńlọ wá fún wa ní òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta tí a fi ń pe 1563
ní òjìdínlẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta gẹ́gẹ́ bí àtúpalẹ̀ òǹkà yẹn bí ó ṣe lọ nìyẹn. Tí ẹ̀yin náà bá gbádùn ẹ̀kọ́ yìí, ẹ fi ṣọwọ́ sẹ́lòmíì, ìyẹn ni pé kẹ́ ẹ bá ní pín sórí àwọn social media platform tí ẹ bá ń lò tẹ́ ẹ bá wà, àwọn group tí ẹ̀yin náà bá wà, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀, kí ẹ sì jẹ́ kí a mọ èrò àti òye tiyín lórí ẹ̀kọ́ eléyìí tí a mú wá yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, ẹ bá ní subscribe kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tí a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa Ẹ̀kọ́ Òǹkà Yorùbá. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.